so Ekale at BTT1. This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Sunday Igboho ti jáde o láti wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí gbogbo ìlàkọjá tó làkọjá àti gbogbo àwọn tó bẹ̀rẹ̀ sí ń sọ oríṣiríṣi lórí ayélujára pé Yorùbá Nation tó gbé dání kí ló tó fi Yorùbá Nation lẹ̀ kí ló tó tẹ̀lé Tinubu lọ. Ó wá jáde ṣàlàyé pé ṣé gbogbo ohun tí ojú ẹ̀ rí mélòó ló fẹ́ ṣàlàyé. Òun ni mo sọ lórí last video wá pé ẹni tó ń la nǹkan yín kọjá ló mọ nǹkan tó ń là kọjá. Gbogbo ìgbà tó ń la kíní kọjá ó ń rẹ́rìn lójoojúmọ́ lórí TV, à ń rí lórí ayélujára kákàkiri, a máa sọ̀rọ̀ a máa rẹ́rìn, àrígbà kankan tó sunkún rí bọ ẹni ẹlẹ́ni sunkún sínú. Lórí ẹ̀ náà pa àdògán náà pa many people ń bẹ̀. Saheed Ire nìkan ni mo mọ̀ tó máa always ṣe remembrance ìyàwó àdògán àti àwọn nǹkan tó pa ń bẹ̀. Any other person, they just do their video and say one or two things without saying anything. But Saheed Ire ó máa ń gbé ìyàwó èèyàn kan wá jáde tó ní wọ́n pa ní ilé yẹn, so òun nìkan ló máa ń sọ̀rọ̀ yẹn. Màmá ẹ̀ kú sórí mátà yìí, àwọn ọmọ gan wọn ò wà lójú kan, òun náà ibi tó wà ọkàn ẹ̀ ò balẹ̀. Ta ló lè wà nínú situation báyìí tó wá rí pé èèyàn kan sọ pé má wọrí, màá yọ ẹnu ìṣòro yìí, o ò ní níṣòro yìí mọ́, gbogbo nǹkan tó ń bà ẹ́ lọ́kàn jẹ́ yìí màá fún ẹ ní ìsinmi, màá pa ẹ́ lẹ́rìn. Ta ló máa rírú ẹ̀ tó máa rírú ọ́fà yẹn tó máa lóhùn ò ní fẹ́? Kò sẹ́ni tó máa lóhùn ò ní fẹ́. Jẹ́ kí tébù yìí kọjú síra wa káwa náà wò pé tó ẹ pè mí ni mo wà nínú kinní ẹni tó ti ń bujẹ̀bù dànù ó dẹ̀ tó wà ní yàrá kan, ẹ wò ẹ wá nǹkan fìdílé nǹkan, ẹ já gbọ́ lẹ́nu oníkan gangan kó ṣàlàyé gbogbo ohun tójú ẹ̀ rí àti àwọn ọba tó turn back sí o àtàwọn èèyàn tó turn back sí bọ́ bá ń bá rí ẹ̀ ní pé Ìgbòho ní gbogbo ẹni tó ṣẹ̀wọ̀n o òun dáríjì, because bàbá Tinubu gan ọbú bàbá Tinubu fídíò yẹn gbọ́ ìwà lórí ìlà, ó ní bàbá Tinubu ní ta ni ò bá bọ́ àwọn bí ò bá ṣọmọ àwọn náà tí wọ́n yáfi ẹ̀fọ́ lọ́hùn so tí wọ́n wá lè kó mọ́ra tó dàpọ̀ mọ́ mọ́tọ́ kí wá ní tàwọn ẹlòmíì tó máa pariwo ṣé kó wá kú sínú ìṣòro yẹn ni, ṣé nígbà tó wà ní ìlú tó wà ṣẹ́yìn sẹ́ndì owó sí ni. Ẹ wo ẹja àjọbọ. Ọkọ ẹ̀kọ́ tó tó ẹ̀ mo ní hostel bíi 30 Ìgbòho mo nílé epo olóṣèlú ni mò ń tẹ̀lé tí mo fi àwọn olóṣèlú ni mò ń tẹ̀lé. Bàbá mi Adéwọ̀lú Ládọjà tọ́lọ́ ń lò tí gbogbo ẹ fi dominira yìí òun ni mò ń tẹ̀lé kọ́ lọ́mọ pa bàbá Olúbàdàn rẹ̀. Àṣẹ. Gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá. Àṣẹ. Tó jọ yé mi tó yé ìtẹ̀ jẹ́ tèmi. Koiki Media bring the world closer to your doorstep. Ọkùnrin lómìnira lẹ́yìn tẹ́ jó lólùfẹ́ mi tọ́tọ́ tẹ́tẹ̀ rí pé nǹkan ti ń bàjẹ́. Tó ipá àwọn ọmọ tí ń tẹ̀lé mi lọ parí iṣẹ́ tí gbogbo ẹbí kò lọ ní kí àtẹ̀mí tí mo lẹ̀ ní dọ́kúmẹ́ntì. Ọlọ́run wa lo bàbá Tinubu tí wọ́n bá bá bàbá yẹn sọ̀rọ̀ tí ọba gbọ́ kí mo fẹ́ bọ́lọ̀ fún. Ní mo gbé lẹ́yìn òde àwọn tí ń fi mí pa ọmọ fi mí pa ó lọ náà. Àwọn ọmọ fi mí pa ó lọ ní wọ́n láwọn ń jà fún mi ọmọ náà dáwọ́ ní gúrúùpù. Wọ́n fẹ́ẹ́ sì gbá èmi tó yẹ pé ńgbà mo bẹ̀rẹ̀ ṣọ́ọ̀gì tó jọ yé gbogbo wa tó kò sẹ́ tó lè mú pa kọ́bọ̀ lọ́wọ́. Wọ́n ń pe gbogbo gúrúùpù mo tún fún wọn lówó lápò ara. A tún sanwó sí mọ́tò màá rẹ̀ kó sọ́kọ̀ pé ní sóní bẹ́ẹ̀. Kì í ṣe pé torí nǹkan kan torí pé ìran wa ní Yorùbá ni wá. Àwọn kan ò lè tẹ́rọ̀rìsì kan ò kẹ̀lé dé wọ́n fún wa gàràgàrà. Ọlọ́run ẹni bàbá Tinubu yẹn kó fi kẹ́ mi. Gbogbo ayé rẹ̀ lọ bá ń bá gbogbo àwọn bá ń darí jọ pọ̀ pé ẹja lọ bá ọmọ yóò ṣe nǹkan kan náà. Kí lẹ́sẹ̀ mi? Ṣé mo ṣe síta tó mi? Ṣé mo ní kí Yorùbá ọmọ rìn ni? Koiki Media bring the world closer to your doorstep. Mo ní ẹ̀yin Fúlàní tẹ́rọ̀rìsì Ní ẹjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. Buhari tó jẹ́ president tó bá ti lè ṣe déédéé ẹ pín Nàìjíríà. Ohun tí mo sọ nìyẹn. Kò tí ì pọ̀jù ọ̀rọ̀ tí mo lè sọ náà. Ẹ̀tọ́ mi ni mo béèrè. Ẹ̀tọ́ wa ni mo béèrè. Wọ́n wá nípa wọ́n pa àdògán, wọ́n pa àbúrábàtà yìí. Ìyá mi kúlé lórí, wọ́n pa àwọn kan lẹ́kọ̀ọ́ lórí ìrìn àjò yẹn. Koiki Media bring the world closer to your doorstep. Àròmìnira wọn ò fi mí lẹ̀, nǹkan dẹ̀ ń bàjẹ́ lọ. Mo dẹ̀ bí mọ́lẹ̀ rẹpẹtẹ, àwọn ọmọ mi sunkúnsunkún, mo gbà fọlọ́. Ta ló bá mi rántí ìyá àdògán? Ta ló bá mi rántí ìyá àbúrábàtà àtàwọn ọmọ rẹ̀ mọ́? Ta ló rántí fámìlì ìyá mi? Kò sí, ó ti wà lọ́rùn mi nìkan. Okay now, àwọn bàbá kan wá dìde pé ẹ̀sùn lọ́dọ̀ bàbá Tinubu yẹn jà lọ bá sọ. Ọmọ yìí lọ́rùn lẹ̀ kó lè máa padà tí kò ṣe ń ṣe nǹkan rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Bàbá yẹn dẹ̀ ni mo gbọ́. Ẹ tó bá ní kí n mọ́ tẹ̀lé Tinubu yẹn kó yóò ṣòfò tọmọtọmọ. Gbogbo ayé mi tẹ̀lé bàbá Tinubu yẹn yóò sì wọlé second time. Tọ́ba wá nífẹ̀ẹ́ mi tọkàntọkàn ó láti support tí mo ti.
bàbá yẹn wá ní pé olùtọ́rọ̀ dé pé Sunday mo níbẹ̀ ni bàbá mi bàbá àwọn bàbá olúgbọ́n wá ní Sunday mo ní bàbá olúgbọ́n ní Sunday mo ní sà security ló bẹ̀rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni o lè rí àwọn ọmọ bíi 50,000 mo ní bàbá mi máa rí ìlú bẹ́ẹ̀ lọ tí ẹ̀dẹ̀ lè fèsì àwọn terrorist tó ń disturb wa lẹ́yìn mo ní bẹ́ẹ̀ ni bàbá ní àwa sọ fún president pé ẹgbẹ́ security fún ọmọ yìí ó fèsì àwọn terrorist yẹn àti Kwara ni ó àtẹniwé ẹ̀ ní ó Koiki Media Abrild Work mo ní bàbá mi á sì jù bẹ́ẹ̀ lọ ọlọ́dẹ fàṣẹ sí àwọn bàbá yẹn kó bá bàbá Tinubu sọ̀rọ̀ bàbá ní terrorist ni anike face mo ní bàbá terrorist náà là á fèsì kó sì tó kọ́ láwọn Fúlàní tẹ́ bá ti dáadáa tàbí Haúsá tí ń ṣe tiẹ̀ jẹ́jẹ́ àníwàlá pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn terrorist tó ń wọnú ilẹ̀ wa pé káwọn bàbá wa mọ̀ lògó kọ́ mọ̀ lòdù àwọn yẹn ni àfẹ́mọ́ wọn ní kò sí tó fi ṣe yẹn lọ àárín ìjà àwọn èèyàn rẹ lọ kọ̀wé wa ẹ bá pàtẹ́ ọkọ̀ bàbá. Àti gbogbo àwọn ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá pátápátá gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá náà ló ti wà lọ́wọ́ tá a wà ìjà tẹ́rọ̀rìsì kò níjà tiwa nìkan ó ti dìjà gbogbo ìjọba gbogbo àgbáyé ó ti dìjà àwọn ọba ilẹ̀ Yorùbá tí ó pé tàbá bẹ̀rẹ̀ ẹ̀ sìn àwọn atájọ ṣe náà rèé àwọn àgbẹ̀ ọmọ olóko bó ṣe kó olóko ó sì mọ olóko èmi lè fi ń dáhùn bàbá mi lójú pé tí ẹ bá fi àyè gbà mí gẹ́gẹ́ bí ẹ ṣe sọ yìí tí bàbá Tinubu ṣe fún wa ní support oníṣẹ́ tẹ́rọ̀sì gbogbo lẹ́yìn ìpínlẹ̀ Yorùbá ń sọ nípa ẹ̀ wọ́n ní gbogbo lẹ́yìn Yorùbá ń bí wèrè ní àfihàn wèrè. Koiki Media Abrild Work closer to your doorstep. Tí wọ́n máa ń kóra wọn jọ lọ́tún lọ́sì lórí bàbá Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ pa àwọn rẹ̀ ni. Wọ́n kóra wọn jọ lódì Ọlọ́run bá tó rí mi tó ní wá gbogbo aláfẹnú wa kọ nípa àwọn bàbá yìí. Bẹ́ẹ̀ni bàbá Tinubu mi tá mọ̀ pé ní Ọlọ́run yẹn dáadáa ẹni ire ni kò yẹ kó sọ pé òun dáríjì mi torí mo kú. Mo sì gbogbo àwọn bá a lè sọ fún ọ yìí pé àwọn Fúlàní ń pa wá ẹ̀yin bàbá yẹn dẹ̀ lajú ilẹ̀ ká mọ̀ sọ fún àgbàlagbà gbẹ́ dẹ̀ lajú ilẹ̀ wọ́n sì ń pa wá ṣe mọ̀ pé káyọ̀ wọ́n yìí ni èébú àgbàlagbà à ń sọ pé ẹ̀rẹ̀ lajú ilẹ̀ wọ́n dẹ̀ ń pa wá ẹ̀rẹ̀ sọ̀rọ̀ àwọn bàbá yẹn ò tún wá jí sọ̀rọ̀ bàbá òní ní ọmọ wa ní nàá tó bá bú wa ńkọ́ tọmọ bàbá bú wa sáràtà ni kò bú wa ẹrù bàbá dáadáa bàbá òní ní gbogbo alákùnjọ wa mẹ ó ní bí Ìgbòho ó tún sọ Ìgbòho ṣá bí ò bá bú mi ta ló fẹ́ bú mi Sunday ẹkùnrin mi yá mi bàbá òní ní Sunday ọmọ mi ni adẹ̀bẹ̀rẹ̀ àwọn kan wọ́n tilẹ̀kùn mọ́rí fún wa àbínú 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 bàbá Olúgbọ́n sí gbogbo olẹ̀kùn lẹ̀ Olúgbọ́n adé bàbá dáadáa Olúgbọ́n bàbá alálùbáríkà bàbá Olúgbọ́n ní Sunday mọ́ ní bàbá olùtọ́ bá pè mí láago méjì òkú tí n bá gbé kọ̀ mí bàbá mo wá dé bàbá mo ń bọ̀ láti njọ́ yìí mo ń bọ̀ rè láti ibì kan lóru ní Kútọ́nù èmi àti àwọn ọmọdé wa ní mọ́tò ní mọ́nẹ́jẹ pé àbọ̀ Olúgbọ́n wò ní Kútọ́nù láwà yìí wọ́n á pè bàbá yẹn níbi 1:30 or 2 o'clock ok gbé Sunday bàbá mi ẹ̀sùn ní onífóònù rẹ ló jí mi kí ló fẹ́ ṣé kò sí mo lọ wà mo ní Kútọ́nù ẹ̀ mo wà mo ní kí n gbọ́ sẹ́yìn wò ní Sunday mo ní kó kò ní máa jẹ́ mo ní kí n sa ìwò ní kíláàsì bàbá Olúbàdàn nígbà àgbà yóò mọ̀ pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ àmì kí ló fẹ́ àní bàbá mi ọkùnrin balẹ̀ a lọ rí pírẹsidẹ́ǹtì lórí ọ̀rọ̀ ẹ̀ àyẹ̀dú ẹ̀ tó bá ti cooperate pẹ̀lú nǹkan tá a bá fẹ́ ìjà tó ń jà ìjà gbogbo wa ní wọn náà wo nǹkan tó ti sọnù mo níbẹ̀ ni bàbá mi ọkùnrin balẹ̀ gbogbo oúnjẹ tí mò ń jẹnu lé lọ́wọ́lọ́wọ́ àtàwọn tó tẹ̀lé mi bàbá Olúbàdàn ló kó fún mi ọ̀rọ̀ mi dẹ̀ yé bàbá torí bàbá mi látọdún tó ti pẹ́ ni mi ní parọ́ fún mo ní bàbá gbogbo ẹ̀ ó sì há o àkáǹtì tí orí ń bọ̀ ṣe gbogbo ẹ̀ rọrùn wọ́n sì àkáǹtì ẹ̀ fún ṣùgbọ́n step by step ni kọ́kọ́ lọ kó ráìsì yìí báyìí nílé mọ̀ lọ jẹun ẹ wà ń bẹ̀ náà alódù mọ́tò ráìsì báńsì gbogbo mọ́tò ni nígbà mo tún padà lọ olówó rèé mo ra nǹkan ọbẹ̀ mo jẹun mo ṣàlejò mo gbàlejò ńlẹ̀ rẹ̀ ọlọ́mọdé káwọn bàbá yọ parun lójijì fi àsìkò ìdúpẹ́ lọ gbogbo yín
ẹ̀ ní parun lójijì. Àtẹ̀jọ́ lájọṣe pẹ́. Bàbá olùsàsà ní ogun. Bàbá dáadáa ní mo fọ́lọ́n tó lẹ́bẹ̀ẹ́ mi búra. Bàbá dáadáa ní ẹ̀dẹ̀ nínú kan. Gbogbo àwọn ọmọ tẹ́ bí ní òjì yàn. Gbogbo àwọn ọmọ tẹ́ bí pátápátá. Àti tí ń bẹ Nàìjíríà àti tí ń bẹ lókè òkun. Ẹni mọ sàárì wọn láìláà. Ẹni náà ẹ tó ṣàkóso Nàìjíríà filẹ̀. Bíbélì ni pé bàbá dárí jù wọ́n. Ẹni tí ó bá ṣe dáadáa pẹ̀lú wa lénìí, ó lè ṣe dáadáa pẹ̀lú wa lọ́la. Àwọn tájọ wà tẹ́lẹ̀ tájọ ṣe wàhálà tó ṣe fún wọn lẹ̀. Kódà gan àwọn tó wà lágbòdì á lọ gbà wọn lẹ̀. Pẹ̀lú ògbọ́lọ̀ èmi mo sọ fún yín á lọ gbà wọn lẹ̀. Bá àwọn bàbá mi sọ, bá àwọn bàbá Olúbàdàn sọ, bá àwọn Olúmọ̀ṣọ́, bá àwọn bàbá wọn sọ. Á fi àrí jẹ́ kí bọ́dọ̀. Torí pé ohun tí bàbá Tinubu fẹ́ fún wa, ibi security là ń fẹ́ fún àwọn fámìlì wọ́n dẹ̀ rẹ́dí àti gbé fún wa. Tí ẹ bá dẹ̀ sí wa lórí, àwa náà gbọ́dọ̀ dúpẹ́. Àwa náà gbọ́dọ̀ fi tọkàntọkàn support bàbá Tinubu. Àdàbà BBC wa ìjọba ẹ̀kọ́ bàjẹ́. A gbọ́dọ̀ finú kan ká fi support bàbá yẹn. Tí wọ́n bá fún wa ń support pé ẹ̀dùn táwọn èèyàn yẹn kí security wà kálàáfíà wà. Orí àlàáfíà làwọn náà gbọ́dọ̀ dúró. A gbọ́dọ̀ gbé àwọn bẹlẹ wa ká mọ sẹńkẹ tí o da ẹnà bá síbẹ̀ lè wù. A gbọ́dọ̀ ṣe ìtàn yẹn wa àwọn gbọ́dọ̀ jẹ eléṣù lẹ́yìn bàbá Tinubu àwọn gbọ́dọ̀ kọ ìtàn bàbá Akíntọ́lá abẹ Akíntọ́lá Awólọ́wọ̀ Akíntọ́lá àwọn gbọ́dọ̀ síbẹ̀ ẹnì panu ni mo rú bàbá Tinubu bàbá gbogbo wa ni bàbá tó bá tó bí yẹn lọmọ bàbá yẹn ni àwọn ọmọ rẹ̀ jù mí lọ bàbá mi ni. Ẹ ti understand bàbá gbogbo wa ni Ọlọ́run tún wá fi kẹ́ wa ẹ wo gbogbo agbára tí ń bẹ Nàìjíríà lé ní bàbá yẹn sọ pé Yorùbá lọ́run Yorùbá ti ń lọ sókè ọlọ́mọdé adé ní ẹ̀yìn mọ́. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ pé lọ́wọ́ tá a wà yìí ọmọ Tinubu ń gbogbo wa torí pé Yorùbá jọ ní wa wọ́n bá rẹ̀ fún aláìká kí ó ṣe security yẹn ẹ jẹ́ ká ṣe tọkàntọkàn ká ṣe dáadáa torí pé kórúkọ tèmi náà bá lè wà ókè wọ́n lọ sọ pé ó sì bẹ́ẹ̀ kí ló wá dé táwọn ọmọ tó kó lẹ́yìn wọ́n lọ ń ṣèbàjẹ́ tí ọ̀yẹ́ kan ṣe èmi fi ń dá yín lójú pé bàbá Tinubu ṣe bẹ̀rẹ̀ wọ́n sì fún wa security àmójú táwọn family wa 100% kì í ṣe 99 tẹ́nìkẹ́ bá ń sẹnu ẹgbẹ̀gbẹ́ ọ̀rọ̀ yìí ní sọ. Àwọn olóṣèlú lé ayé wọn olóṣèlú èmi ò tiẹ̀ rán ẹ̀yẹ wọn náà sọ̀rọ̀ lẹ́yìn mi kò lè sọ lójú mi kò tó bẹ́ẹ̀ wọ́n ya wèrè kò tó bẹ́ẹ̀ kò sọ lójú kò lè sọ̀rọ̀ mi lẹ́yìn torí pé ọ̀pọ̀lọpọ̀ àmì wọ Yorùbá nìsan ó wù mí fúnra mi ni mo gbọ́rùn ara mi sí ìgbà tí mo dẹ̀ rí pé omi tí mo gbọ́rùn sí lédi ó lè gé mi lọ́rùn táwọn ọmọ mi wọn fi ṣe pinnu sàárè lọ́la àfi kí n fọpọlọ sí. bẹ́ẹ̀ ni strategy Ọlọ́run tún wá kẹ́ mi ohun tó ṣẹlẹ̀ sí mi ẹ̀tẹ́lú mi bá dé yóò dìdàkudà ní ẹlòmíì tó ti ní stroke èmi tí mo mọ̀ bí mo ṣe ń já èmi tẹ́lẹ̀ dáadáa tí mo wá dẹni tí wọ́n ń gbénu yàrá kan ní Kútọ́nù ṣe mọ̀ pé kò yí sí rárá ìyẹn lè ní stroke tó yẹ pé àti wá ná 500,000 wà mọ́ bá mi tọrọ ẹ̀ èmi àti sọmọ aládìkún tó yẹ pé ọmọ ilẹ̀ lásán mo lè fún 5 million. wá di wípé tí n bá fẹ́ gba 500 máa mọ̀ pé àbá òrùsà ẹ̀rọ láwọn ẹ̀ tó lè bá mi fún mi sọ̀pọ̀tì ṣe mọ̀ pé kò dáa bàbá Tinubu wá ní mo sí ẹlẹ̀ ọ̀sáyé ẹ̀ gbogbo òmìnira ara ẹ̀ gbogbo àwọn tí ń tẹ̀lé ẹ̀ lọ bá wọn sọ̀rọ̀ security ẹ̀fẹ́ yẹn máa pín support gbẹ́kẹ̀ lọ àtàkì Haúsá tàbí Fúlàní tí ọba ṣe jàmbá gbogbo ẹni Fúlàní tí máa ń ṣe terrorist ẹ̀fẹ́ sí wọn èmi gẹ́gẹ́ ìjọba máa fún support bàbá dáadáa alárùbáríkà ni sọ Ọlọ́run níjọba àjẹkùn gbogbo wa lórí àsìkò tó rálejò pọ̀ mo wà pẹ̀lú yìí tó náà wà pẹ̀lú mi. Koiki Media abẹ́lẹ̀ ọ̀pẹ̀sà àti ọ̀dọ́sọ̀ òní ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. àwọn tó ti lọ tó bá padà dé ibà wọn tó ló máa padà wá a lè dá kíní yẹn sí àkíńtà bá ń tọ akíkanjú èyí bá yẹn 5,000 èyí lè máa tẹ́fẹ́ fún àpèsè ní gbogbo ẹgbẹ́ tájọ́ ṣe wàhálà náà ni ìtura stand àjọ pín láàrin ara wa ni àwa ni bàbá Tinubu máa fún ní security torí pé ọmọ pé àwa lọ́lọ́run lò àwa la dẹ̀ lè ṣe é àwọn tí ń sẹnu ẹgbẹgbẹ́ yẹn ẹnu ẹgbẹgbẹ́ làwọn ń ṣe wọn ò tó bẹ́ẹ̀ ó fi Ọlọ́run búra wọn ò lè ṣe é ó lè ní wọn àwọn yẹn kàn ń janu ní ohun táwọn jẹ làwọn ń wá àwọn kàn ń rèrè ẹnu ni wọ́n ń janu Ọlọ́run àwọn àtàjọ wà yìí ẹ ti fi hàn mí pé
ẹ lè dá lè yẹn torí pé wà pẹ̀lú mi ní ti bá ń lọ lẹ̀ ń lọ. So now bàbá Tinubu dẹ̀ mọ̀ pa òkì sọ̀dàlẹ̀ tábàlà wà pẹ̀lú èèyàn báyìí. Ohun tó bá wọn kálukú ló lè sọ. Gbogbo ẹni tó ń lo agbára ewé àti egbò láti máa da ọ̀nà yín rú, láti máa fogun jà yín, èmi dúró bí Násírì Olódùmarè, mo ti ẹnu bọ àṣẹ Olódùmarè, mo pa á ní àṣẹ lórúkọ Jésù. Ọlọ́run kó dá wọn lẹ́jọ́ ikú. Màmá kí ló ń tẹ̀ ń là kọjá? Dádì kí ló ń tẹ̀ ń là kọjá? Kí lẹ ti gbàdúrà lé lórí títí tẹ́ ti gbààwẹ̀ tẹ́ ti lọ káàkiri ṣùgbọ́n tí ò ti sí ọ̀nà àbáyọ? Olúwa ní pé kẹ́ ẹ jájọ gbàdúrà, ẹ jájọ wádìí kí làṣírí ogun yẹn àti pé kí ni ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ní +234 70 25 47 5427 lẹ́ẹ̀kan sí +234 70 25 47 5427. Olúwa ní kí n ṣe àkànṣe òróró tí a lò wọnú ọdún 2026. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ bá láǹfààní tẹ́ ẹ fẹ́ nípa àti òróró yẹn, ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ẹ̀yin náà lè pe nọ́mbà yẹn lórúkọ Jésù, ẹ rí ọ̀nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló máa ń ṣẹlẹ̀ lórí òkè tá a wà. Lórúkọ Jésù, ayé tí yín náà máa gba ìyanu. Ó ti rí bí ó ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you. Stay blessed in the name of Jesus. Amen.